gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń yẹpẹrẹ bàbá wa Dábítà kò ní dá fún yín, kò ní yẹ yín, ẹ̀ ní soríire. Alibarikola anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ló ní ká calculate oṣù fàtìrú làwù Kùránì náà sì sọ. Tẹ́ bá gbé tẹ́wọ́rì sórí ibú yín ẹ máa gbé lọ sí ibi tẹ́ ti gbé wá, ẹ máa gbé lọ sọ́dọ̀ sultan. Àwọn ẹni àpẹẹlẹ tọ́lọ̀ ń gbé wọn sípò àpẹẹlẹ ẹ̀yin ẹ̀sìn máa pa ẹ má jáde sọ lórí. Ṣé àwọn olórí tẹ̀ ń yẹpẹrẹ ńlẹ̀ Yorùbá yìí wọ́n ṣaṣáájú ẹ̀sìn ni? Ẹ wá rọ́bìṣì wọn kò ní dá fóònù fún àgbákò. Gbogbo Mùránù ń tẹ̀ wọ́n ti sórí ibú ń tiẹ̀ náà. Lọ mójútó ìlú rẹ kọ́ nílẹ̀ Yorùbá, lọ mójútó ìlú rẹ o. Tó bá dá sí ọkà àbùkù Mùránù wá ká àbùkù. Mo wá láti wá ṣẹ́ ìpè fún gbogbo àwọn ọmọ olùkọ́ àgbákò nílùú Ìwó àti gbogbo alùsùnà ilẹ̀ Yorùbá, torí wípé ní enough is enough, ó ti tó gẹ́ báwọn. Kí làwọn bàbá wa ìmáàmù nílẹ̀ Yorùbá kí náà ṣe fún yín tẹ́ fi ń yẹpẹrẹ wọn tẹ́ ń bú wọn ló kọ súnà orí ibú tẹ́ ń gbé káàkiri ilẹ̀ Yorùbá? Gbogbo àwọn bàbá ìmáàmù àwọn òfin wọn ṣeré. Gbogbo mo wo èyí tí mufti aláyàtì polo ọmọ òfò àdánù ọmọ olùkọ́ àgbákò tó olùkọ́ àgbákò ń bẹnu sàárè tí yà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Òfò orí ibú lolùkọ́ àgbákò ń sẹnu sàárè, kò lè dá fún olùkọ́ àgbákò. Olùkọ́ àgbákò ò lè soríire nínú sàárè tó wà, ó ti di woro sí woro. Ọ ń yẹ pé àwọn bàbá wa ìmáàmù nílẹ̀ Yorùbá níbo síbo àti ẹ̀gbọ́n ti bàbá àmùdún mọ́ríkàs tó gbé ó ti sọ́wọ́ di gìtá yín. Àwọn bàbá wa ìmáàmù nílẹ̀ Yorùbá lọ́wọ́ kù tó máa yẹpẹrẹ kò ní dá fún olùkọ́ àgbákò. Olùkọ́ àgbákò ò lè soríire lórí kí ni? Àwọn tọ́lọ̀ yàn fáwọn aláṣáájú nílẹ̀ Yorùbá nù, àwọn tọ́lọ̀ wọn bá yàn fáwọn aláṣáájú nílẹ̀ Yorùbá nù. Gbogbo àwọn ìmáàmù wa bẹ̀rẹ̀ tó bàbá ìmáàmù nílùú ní Lọ́ṣùn state, bàbá wa ìmáàmù ní gbogbo Ọ̀yọ́, bàbá ìmáàmù ní gbogbo Èkìtì, bàbá ìmáàmù ní gbogbo Oǹdó, bàbá ìmáàmù ní gbogbo Lagos state, bàbá ìmáàmù ní gbogbo tí ń jẹ́ Ògùn state. Àwọn bàbá yẹn lẹ́yìn wá ń yẹpẹrẹ lẹ́wọ́n ní kálẹ̀ ká máa wòyìn ran. Ana hilun fi biladi Yorùbá, ọmọ ọkọ lẹ Yorùbá lèmi, kò ní dá fólùkọ́ àgbákò. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń yẹpẹrẹ bàbá wa Dábítà kò ní dá fún yín, kò ní yẹ yín, ẹ̀ ní soríire. Alibarikola anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ló ní ká calculate oṣù fàtìrú làwù Kùránì náà sì sọ. Tẹ́ bá gbé tẹ́wọ́rì sórí ibú yín ẹ máa gbé lọ sí ibi tẹ́ ti gbé wá, ẹ máa gbé lọ sọ́dọ̀ sultan. Àwọn bàbá ti wánu wọ́n dẹ̀ jọ wá lójú, àlè yájú kalẹ̀ kẹ́mọ́ ládé àwọn bàbá wa ká máa wòyìn ran. Ọbọ̀ sórí mímbàrí ọ̀n jẹ́ pé àwọn bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá kò ní dá fún olùkọ́ àgbákò, kò sẹ́ ní dá fún gbogbo ẹni tí tẹ̀lé olùkọ́ àgbákò. Wọn ò ní soríire inú sàárè tó wà tí bá ń bẹ nù kẹ́ Ọlọ́run yọ kó nù kẹ́ yóò fi ìyà gbóná yóò máa fi jẹ́. Alibarikola báwọn ọmọ rẹ̀ ṣe ń dalẹ̀ Yorùbá rú. Mọ́sálásí òní bẹ tó sì kàlẹ́ndà mẹ́, kàlẹ́ndà tí mo sùn kalẹ̀ tipẹ́tipẹ́. Tọ́wá di pé àwọn bàbá wa ìmáàmù nílẹ̀ Yorùbá lọ́wọ́ di gìtá yín fẹ́yìn, ẹ wá ní kẹ́kẹ́ ká máa wòyìn ran. Kò ní dá fún olùkọ́ àgbákò, olùkọ́ àgbákò ò ní soríire, kò ní dá fún olùkọ́ àgbákò sẹ́, olùkọ́ àgbákò ò ní soríire nílùú Wo. Gbogbo ẹ̀yin ọmọ ìlú Wo ẹ máa gbọ́ kò ní dá fún olùkọ́ àgbákò. Alibarikola àwọn bàbá wa ìmáàmù tẹ́ ń yẹpẹrẹ nílẹ̀ Yorùbá. Àwọn bàbá ìmáàmù Dábítà kí ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n ṣe yìí tẹ́ wọ́n bọ́ sọ lára wọn tẹ́ ń yẹ̀yẹ́ wọn. Bólùkọ́ àgbákò bó ṣe dàlúrú kó tó kúnu. Ọlọ́run wọlé àlùbáríkà àwọn tó bá tiwọn jẹ́ nílùú Wo pẹ̀lú ògùn Ọlọ́run tí bá ń bẹ nínú kẹ́ Ọlọ́run yọ kó nù kẹ́ yóò mọ fìyà gbóná yóò mọ fi jẹ́. Alibarikola àwọn yín tẹ́ ń dàlúrú. Àwọn ìmáàmù tọ́lọ́ yàn fáwọn nù ẹ wà máa yẹpẹrẹ wọn, àwọn máa jẹ́ ká máa wòyìn ran. Kò ní dá fún yín, kò ní dá fún àwọn tó bí yín. Kùránì wà ní uditum udinani tẹ́ bá gbé wá àwọn náà gbé fún yín. Ọlọ́run ọ̀dá ẹ̀yìn kẹ́kẹ́ ẹ̀yìn kẹ́lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ. Àwa náà ń bẹ́ńlẹ̀ ìjọmọlúàbí tí Ṣàdámọ̀ fi kọ́ àwa òun ní sún wa lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ tí sún wa kò gírí ó dìnnà ká pẹ́jìlá sí yín. Kí ẹ̀ bàbá Dábítà ṣe fún yín? Àwọn ẹni àpẹẹlẹ tọ́lọ̀ ń gbé wọn sípò àpẹẹlẹ ẹ̀yìn ẹ̀sìn máa pa ẹ mẹ́jáde só lórí. Ṣé àwọn olórí tẹ̀ ń yẹpẹrẹ ńlẹ̀ Yorùbá yìí wọ́n ṣaṣáájú ẹ̀sìn ni? Ẹ wá rọ́bìṣì wọn kò ní dá fún olùkọ́ àgbákò. Gbogbo Mùránù ń tẹ̀ wọ́n ti sórí ibú ń tiẹ̀ náà. Lọ mójútó ìlú rẹ kọ́ nílẹ̀ Yorùbá, lọ mójútó ìlú rẹ o. Tó bá dá sí ọkà àbùkù Mùránù wá ká àbùkù, wàláì Mùránù ọkàn yàrá yà àbùkù mọ́ fọ́lọ́ múra sí. Àwọn ọmọ ọkọ lẹ Yorùbá là ń sọ fún ọ yìí, ẹ má dalẹ̀ Yorùbá wa rú. Ọlọ́run pín tó ń kálukú fún. Ìkìlọ̀ lélẹ́yìn náà mo tún padà bọ̀. Salamu alaikum warahmatullahi. Kò ní dá fún olùkọ́ àgbákò kò ní soríire lọ́lá Ànábì sallallahu alaihi wasallam. Olùkọ́ àgbà tí ẹ bá ṣe ká Ànábì lọ sọ pé ká calculate oṣù lókù, ṣé bí kàlínà mẹ́lọ́dọ̀ gbogbo wa nínú mọ́sálásí. Ẹ̀yin màlúù nù olórí bú olùkọ́ àgbákò ọmọ òfò yìí.